ẹ kú déédé ìwòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín. Ẹ jọ̀wọ́ ẹ wá nǹkan fìdílé láti tẹ́tí sí ìròyìn lérèfé tòní, kí a sì tún jìjọ gbádùn rẹ̀ láti ẹnu ọmọ yín kan náà ní ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Ìròyìn eléyìí ló gbé síta wípé Loretta Onoche ti sọ síta gbangba wáyàyé wípé ohun kan tí ó lè jẹ́ kí ètò ìdìbò sí ìjọba àwarawa ti ọjọ́ 12 oṣù kẹfà yìí ní ìtumọ̀ àti gbogbo akitiyan ẹbọ ìsárésókèsódò ọmọ Nàìjíríà lórí ìjọba tiwantiwa má bàa já sófo kò ju pé kí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ètò ìdìbò tó dára, òmìnira àti nínàtán nínú ètò ìdìbò ti ọdún 2027. Onoche sọ ọ̀rọ̀ yìí jáde nínú ọ̀rọ̀ rẹ̀ lórí àyájọ́ ọjọ́ ìjọba àwarawa ní ọjọ́ Ẹtì lórí ẹ̀rọ ayélujára rẹ̀ níbi tí ó ti ń ṣe àfihàn pàtàkì ètò ìbò ọjọ́ 12 oṣù kẹfà ọdún 1993 sí ipò ààrẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Ààrẹ Bọ́lá Tinubu ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó gbé jáde síta ní ọjọ́ àyájọ́ ìjọba àwarawa wípé kò sí bí ìjọba tiwantiwa ṣe lè máa tẹ̀síwájú nínú agbègbè tí kò sí ètò ààbò tó péye. Nítorí ìdí èyí ni ìṣèjọba òun ṣe ń làkàkà tí wọ́n sì ń sa gbogbo ipá àti agbára wọn láti rí i pé àwọn dáàbòbo ẹ̀mí àti dúkìá gbogbo ènìyàn jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn Daily Trust. Alága ẹgbẹ́ Nigeria ti Diaspora Commission (NIDCOM) Àbíkẹ́ Dábíré-Rẹwà ti bu ẹnu àtẹ́ lu ìwà àwọn orílẹ̀-èdè South Africa bí wọ́n ṣe ń gbógun ti àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà tí wọ́n wà lórílẹ̀-èdè wọn nípa yíyẹra fún wọn, títa àbùkù wọn, kíkórìíra wọn láìnídìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, èyí tí ó ń ṣàpèjúwe ìwà yìí gẹ́gẹ́ bí ohun tí kò tẹ́ àwọn lọ́rùn tí ó sì tún ń ba àwọn lọ́kàn jẹ́. Àbíkẹ́ Dábíré sọ̀rọ̀ yìí nígbà tí àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà tí wọ́n dín díẹ̀ lọ́ọ̀ọ́dúnrún 258 padà dé sí orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Ìwé ìròyìn ló ń ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí àyájọ́ ọjọ́ 12 oṣù kẹfà June 12 ṣe bẹ̀rẹ̀ àti gbogbo èròǹgbà ìgbésẹ̀ pàtàkì ọjọ́ yìí. Nínú àlàyé rẹ̀ ló ti béèrè ìbéèrè yìí wípé bóyá olóògbé Moshood Kashimawo Abiola tí gbogbo ènìyàn mọ̀ sí MKO ti gba ìdájọ́ òdodo lórí fífagilé tí ààrẹ ológun àná tẹ́lẹ̀ rí General Babangida fagilé ètò ìdìbò náà, àti pé gbogbo ètò ìlànà àti ìlàkàkà ètò ìjọba àwarawa tí olóògbé Abiola fi lélẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ń tẹ̀lé tàbí èròǹgbà ìjọba tiwantiwa ti wà ní ìmúṣẹ tán. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí àwọn ajínigbé jí kó sálọ láti ìjọba ìbílẹ̀ Oríire ṣì wà ní agbègbè ibùdókọ̀ Ọ̀yọ́ àtijọ́, gẹ́gẹ́ bí àwọn òṣìṣẹ́ elétò ààbò ṣe ń tẹ̀síwájú láti rí i pé àwọn ènìyàn náà gba òmìnira lọ́wọ́ àwọn ajínigbé. Gómìnà Ṣèyí Mákindé wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé ojú ọ̀nà ibùsọ̀ kìlómítà 2,500 (2,500 km) tí àwọn ṣe ló jẹ́ kí ó nira fún àwọn láti tètè gba àwọn ènìyàn náà sílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé. Nítorí ìdí èyí, ohun gbogbo ti gba sùúrù, ìpamọ́ra, ìlàkàkà, ètò tó péye láti ọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n ṣiṣẹ́ lórí rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn The Guardian. Ètò owó titun àwọn ènìyàn tí wọ́n ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ní ìpínlẹ̀ Èkìtì tí ó tó bílíọ̀nù 2 náírà (2 billion naira) ní gómìnà ìpínlẹ̀ Èkìtì Bíọ́dún Oyèbánjí ti buwọ́lù, tí ó sì tún ti ń di sísan ní ọjọ́ Ìṣẹ́gun tó kọjá fún òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ àti ti ìjọba ìbílẹ̀ ní ìlú Adó-Èkìtì, èyí tó tún ti jẹ́ kí gómìnà Bíọ́dún Oyèbánjí ní àwọn alátìlẹyìn púpọ̀ sí i fún dídíje lẹ́ẹ̀kejì rẹ̀. Àwọn tí ó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ti bẹ̀rẹ̀ sí ní gbóríyìn fún ìṣèjọba rẹ̀ wípé ó gbájúmọ́ ọ̀rọ̀ ara àwọn òṣìṣẹ́ tí ó ti fẹ̀yìntì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn This Day. Ìjọba ìpínlẹ̀ Edo ti pàṣẹ fún àwọn iléèwé tí wọ́n ti kọ́kọ́ tì pa ní ọjọ́ Ìṣẹ́gun lórí ètò ààbò tó mẹ́hẹ wípé kí gbogbo wọn padà sí iléèwé wọn ní ọjọ́ Ajé tí í ṣe ọjọ́ 15 oṣù kẹfà June 15 ọdún 2026. Àṣẹ yìí wà nínú ìwé àkọsílẹ̀ tí akọ̀wé àgbà pátápátá ti iléeṣẹ́ ètò ẹ̀kọ́
Ọ̀nàdọ̀nàwàyí Ọ̀tàmẹ́rẹ̀ gbé jáde síta ní Ọjọ́bọ̀. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ìwé yìí ti gbé jáde, àṣẹ pípadà sí iléèwé yìí wà ní ìbámu pẹ̀lú ṣíṣe àyẹ̀wò fínnífínní bí ètò ààbò ṣe rí ní ìpínlẹ̀ náà nípa dídarapọ̀ mọ́ àwọn iléeṣẹ́ elétò ààbò àti àwọn iléeṣẹ́ mìíràn tí wọ́n mọ̀ nípa ètò ààbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn Punch. Olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP Ọmọọba Adéwálé Adébáyọ̀ ti ké sí gbogbo ọmọ ilẹ̀ Nàìjíríà láti tún ìfarajìn wọn ṣe lórí ṣíṣe àti dídi ìbò lọ́nà tó dára, dídarí àwọn ènìyàn lọ́nà tó bá òfin mu àti ṣíṣe ìtọ́jú ọ̀rọ̀ ara àwọn ará ìlú lọ́nà tí yóò mú inú wọn dùn. Ó tún wáá ṣe ìkìlọ̀ fún ilẹ̀ Nàìjíríà wípé ìfara-ẹni-rúbọ tí olóyè MKO Abiola fi ara rẹ̀ rúbọ fún ìjọba àwa-arawa àti ti àwọn akọni yòókù kò gbọdọ̀ já sófo tàbí sásán. Ó wáá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ tí ó sọ lórí àyájọ́ ayẹyẹ 33rd ìtàn June 12, 1993 gẹ́gẹ́ bí ìrántí agbára èròǹgbà ènìyàn àti ìrúbọ tí ó lágbára tí àwọn ènìyàn tó nífẹ̀ẹ́ ilẹ̀ baba wọn ṣe nínú ìlàkàkà láti lè jẹ́ kí ìjọba tiwantiwa fìdí múlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Olórí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress (NDC) Seriky Dixon sọ jáde síta níbi ìpàdé àwọn olórí ẹgbẹ́ NDC ní ìlú Àbújá wípé òun àti olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú NDC Peter Obi fún Aisha Yesufu ní ìwé àṣẹ sí ipò ilé-ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ṣùgbọ́n tí ó kọ̀ jálẹ̀ láti gbà lọ́wọ́ àwọn. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lẹ́yìn rògbòdìyàn abẹ́nú tí ó wà nínú ẹgbẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ìròyìn ló ṣe àfihàn rẹ̀ wípé ìràwọ̀ olórin àgbáyé ní Shakira àti Burna Boy ni wọ́n kọrin tí wọ́n sì tún fi ijó dá àwọn olùwòran lára yá níbi ayẹyẹ ṣíṣí ìdíje eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àgbáyé 2026 FIFA World Cup. Nígbà tí Shakira bọ́ sójú agbo lórí pápá ìṣeré lẹ́yìn J Balvin, kété ni gbogbo èrò olùwòran ìdíje eré bọ́ọ̀lù bẹ̀rẹ̀ sí ní dunnú tí gbogbo wọn sì yí orin tí wọ́n ń kọ sí orin ìdíje eré bọ́ọ̀lù àgbáyé náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ààrẹ Bọ́lá Tinubu ti rọ àwọn ọ̀dọ́ ọmọ ilẹ̀ Nàìjíríà tí wọ́n ti ní ìpòrúurú ọkàn lórí bí orílẹ̀-èdè yìí ṣe ń rí láti má ṣe fi orílẹ̀-èdè yìí sílẹ̀ lọ sí orílẹ̀-èdè mìíràn. Ó sọ ọ̀rọ̀ yìí lórí ẹ̀rọ móhùnmáwòrán ní Ọjọ́ Ẹtì láti fi sààmì ayẹyẹ ọjọ́ ìjọba tiwantiwa. Nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti kọjú sí àwọn ọ̀dọ́ ọmọ ilẹ̀ Nàìjíríà wípé orílẹ̀-èdè yìí jẹ́ ilé wọn àti ọjọ́ iwájú wọn. Nítorí ìdí èyí, kí gbogbo ènìyàn ní pàtó àwọn ọ̀dọ́ yìí jíjọ kọ́, ṣiṣẹ́ níbẹ̀, ṣe ètò ìdìbò níbẹ̀ nítorí pé gbogbo orílẹ̀-èdè tí ó ti gòkè àgbà wà ní kíkọ́ láti ọ̀dọ̀ àwọn ènìyàn tí ó ń gbé ibẹ̀ tí wọ́n sì jìjọ yanjú ìṣòro àti ìdojúkọ gbogbo tí ó ṣúyọ, kì í ṣe àwọn ènìyàn tí wọ́n sá lọ kúrò nínú ọkọ̀ orílẹ̀-èdè náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Premium Time. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi ní gbogbo ìgbà. A tún máa pàdé lọ́jọ́ mìíràn láṣẹ Èdùmàrè fún àkọ́tún ìròyìn lérèfé. Ẹ má ṣaláì lọ kàn sí YouTube channel ìròyìn lérèfé kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe kí ẹ má tún gbàgbé láti fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè máa ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́. Ó dàbọ̀.